a ní ká fi àkókò yìí jẹ́ kí a mọ̀ wípé ìran Ìjẹ̀ṣà fẹ́ ṣe ọdún mọ̀-mí-mọ̀-ẹ́. Ọdún àkọ́kọ́ ní èyí tí a fẹ́ ṣe ní ìlú Àjàṣẹ́-Ilé ní Port Novo ní ilẹ̀ olómìnira Benin. Àwọn àwòrán tí ẹ ń wò yìí, ẹ̀kúnrẹ́rẹ́ fídíò ẹ̀, ohun tí a wá ṣe ní ààfin Alágàṣẹ́, ìgbà tí àwọn pírẹ́sì wá bá wa ṣe ìpàdé àti ìgbà tí babaláwo wá bá wa tàpé babaláwo kí wọ́n bá wa ṣe gbogbo àwọn ohun tí ẹ bá ti rí bí ẹ̀kúnrẹ́rẹ́ fídíò ẹ̀ àti ohun tó ṣẹlẹ̀ láwọn ọbẹ̀ àti ìgbà tádọ́dọ̀ Da Silva, baba Karim Da Silva tí àdọ́dọ̀ wọn tí wọ́n jẹ́ ká mọ̀ pé ọmọ Ìjẹ̀ṣà làwọn. Ọ̀rọ̀ tó lọ ńbẹ̀ ẹ rí ẹ̀kúnrẹ́rẹ́ nínú fídíò èyí tó máa tẹ̀lé fídíò yìí jáde. Ó gùn díẹ̀, ó lé ní wákàtí kan, ṣùgbọ́n nínú fídíò yìí a ó ní oore ọ̀fẹ́ láti mọ iye ẹbí ọmọ Ìjẹ̀ṣà tó wà ní ìlú Àjàṣẹ́-Ilé. Ìlú Àjàṣẹ́-Ilé nìkan ṣoṣo, ẹyọ kan náà ló kù tó jẹ́ ti Ògúntósìn tó wà láàrin Àjàṣẹ́, ilẹ̀ olómìnira Benin àti ìpínlẹ̀ Èkó ní ìlú Farasinmi àti ìlú Igbó-òrìṣà tí wọ́n ń pè ní Kwẹ́mẹ̀ lénìí. Ẹ ní oore ọ̀fẹ́ láti mọ iye ẹbí kọ̀ọ̀kan, gbogbo ẹbí tí ó parapọ̀ jẹ́ ẹbí ẹyọ kan tá a rí lénìí ní èyí tá a sì máa rí àwọn míì tó kù fún gbogbo Benin. A rí Karanwit tá à ń pè ní 48 ẹbí. Ẹbí kọ̀ọ̀kan dẹ̀ ní ẹbí ńláńlá, wọ́n lé ní maybe ká sọ pé bí i 2000. Ẹ má bínú pé mi ò rí yẹn sọ ní Yorùbá. Ẹbí kọ̀ọ̀kan nìyẹn o, wọ́n lé ní iye tí wọ́n lé ní 200 ọ̀nà méjì. Kí ni fẹ́ sọ níbẹ̀ ni pé ẹ farabalẹ̀ gbọ́ láti ẹnu Májẹ̀ọ́bàjẹ́. A ka ẹbí fún wa, a dẹ̀ tún bá wa sọ àwọn ọ̀rọ̀ mélòó kan. Ẹ máa bá wa ká lọ. Májẹ̀ọ́bàjẹ́, ó yá. Bon, àwọn ẹbí tí ó parapọ̀ tán sọra wọn di ìran Ìjẹ̀ṣà. Agbe láti rí ẹbí Elédìkó Ìtẹ̀polú, ẹbí Elédìkó Àtàkẹ́, àwọn ọmọ Òmùpé Àtàkẹ́, ẹbí Elédìkó Ìbíkànmí Iléńlá, ẹbí Elédìkó Àlàó Jẹ́gẹ́dẹ́, ẹbí Elédìkó Ìbíkúnlé Bùráímà Ìtàgógó, ẹbí Elédìkó Ìjẹ̀ṣà Oléròrò tìlú Támì, ẹbí Sálù Òjìkùtù ní Ìtàgógó, ẹbí Àgbà Mẹ́ta Onímọ̀lẹ̀ Òtítọ́ ní Àbàsá, ẹbí Búsàrí ní Kókó-Odò, ẹbí Mọ́yẹ̀ ní Ìtàbòdó, ẹbí Zósù ní Fóyọ́gbè, ẹbí Énọ̀édò ní Fóyọ́gbè, ẹbí Òṣùbìyí ní Fóyọ́gbè, ẹbí Balógun ní Fóyọ́gbè, ẹbí Éhàhùn ní Fóyọ́gbè, ẹbí Abógunrìn ní Ìdí-Ògún, ẹbí Anà ní Kandévì Àlọ́bàtẹ̀, ẹbí Olújọsí nílùú Àjàrà Tọ̀rí ńlá, ẹbí Ṣọ́nibárẹ́ ní Àjìnà ní Àjàrà, àwọn ẹbí Ìjẹ̀ṣà ní Tọ̀rí kékeré, ẹbí Mọ́níjà ní Ilé-Ifẹ̀, ẹbí Àbé ní Gèviè, ẹbí Àdànjí ní Aṣúpa, ẹbí Dòsùnmú Òkú Làmídì ní Aṣúpa, ẹbí Ìsàlẹ̀ Owó Ìsàlẹ̀ Kànga Òṣùfàláràn, ẹbí Egúnjọ ẹbí Aláyàbíòkè ní Ìsàkété Àjàṣẹ́ dé Ìsàkété, ẹbí Ọ̀tẹ́pọlá nílùú Fàyìn Fátóyìnbó, ẹbí Ìjẹ̀ṣà nílùú Ìtákọ̀, ẹbí Olúṣí ní Aṣúpa, ẹbí Ìjẹ̀ṣà Ọjà Ọmọ, ẹbí Bàdà Fátòkunbọ̀ Ajímọ̀kan Àwòsàn ní Káláví àti ẹbí Ọ̀gá Ògúnyìdé, ẹbí Ìjẹ̀ṣà Ayẹni ní Sẹ̀mẹ̀ Kójí, ẹbí Ògúntósì ní Kwẹ́mẹ̀, ẹbí Àlísàòmí Elédìkó ní Kọ́kọ́yẹ, ẹbí Àwùsù ní Kàṣí, ẹbí Àwọ̀nsù ní Kàṣí, ẹbí Ọláládékù
àwọn ẹbí Àbàtì ní Ọlátẹ̀kú ní Wìdá, ẹbí ní Àdófì Àjára àwọn Ìjẹ̀ṣà, ẹbí Dàda Olówó Ẹyọ ní Àṣùpá Àjàṣẹ́ Wìdá dé Paraku, ẹbí Ọláparẹ́ Ìyá nílùú Sàkété, ẹbí Àjàkáyé ní Zivie, ẹbí Oni ní Àjàwẹ́rẹ̀ Sàkété Àjàṣẹ́, ẹbí Wíwí Tán Dòsà Ògìdán ní Ìtàgógó, Fáládé ẹbí Fáládé ní Zivie, ẹbí Pereira Hashimi ní Wìdá Kútọ́nù Àjàṣẹ́, ẹbí Àjànàkú Álímì Tọ́gbédé ní Táógbè ní Sádóyán, ẹbí Àdìgún Akíọdé Ìtàtígì Maison Baba Dúdú, ẹbí Sùnwẹ̀n Àpòlí Maison Kàṣì. Mo kà ní pé gbogbo àwọn ẹbí tán parapọ̀ tí wọ́n jẹ́ ìran Ìjẹ̀ṣà nílé lóko lájò. Mélòó ni gbogbo wọn jẹ́ bẹ́ẹ̀? Gbogbo wọn tí à ń wò yí báyìí à ń rí 48 lọ́wọ́lọ́wọ́ bíi ti 48. Ẹ̀yà ẹ̀ bá fún ọ ní orúkọ àwọn olóyè. Àwọn olóyè Látòrí president. agbe láti rí president wa Alhaji Musa Ige Àkànní, òun ni chairman gbogbo ìran Ìjẹ̀ṣà nílé lóko lájò. Bákan náà igbákejì chairman orúkọ ẹ̀ mọ́ jẹ́ Rájí Afisu ní ìlú ní Àdánjì ní Àṣùpá. Igbákẹta chairman òun ni àwọn bàbá wa bàbá àfà tí a mọ̀ jí Haji Ismail Ufayi ní Àtàkẹ́, àwọn ọmọ ọmọ pé Àtàkẹ́ Elédìkò. Ní báyìí a wá rí igbákẹrin tá a mọ̀ sí àfà wa Àléfà Fatiu Ọ̀tẹ́pọlá, wọn ni igbákẹrin ẹgbẹ́ chairman. Níṣẹ́ a wá rí akọ̀wé àgbà tí a mọ̀ sí Haji Ibrahim tí a mọ̀ sí Ọmú Ìyádùn ní tí ń ṣe ọmọ bíbí Ìtẹ́polú Elédìkó. Akápò ẹgbẹ́ tó ìzọ́lù. A wá rí igbákejì akọ̀wé ẹgbẹ́ tá a mọ̀ sí ọmọ Tàbòdó tá a mọ̀ sí Mọ́yẹ̀ Majid, òun ni igbákejì ẹgbẹ́. Bákan náà a wá rí ẹni tí ń mú owó ẹgbẹ́ dání, akápò ẹgbẹ́, òun ni Ọmọládé Shuaib tí a mọ̀ sí ọmọ Elédìkó Ìtẹ́polú. A wá rí igbákejì ẹ̀ òun ni ọmọ ìyá wa Haji Waliu Olúṣí, òun ni igbákejì ẹ̀. Nísìnyí a wá rí àwọn elétò a gbé láti rí àwọn bàbá wa tí a mọ̀ sí bàbá Nàná Haji Rashidi Adélabú, ọmọ bíbí Àṣùpá tí ń jẹ́ Àdánjì. Bákan náà ẹni tó tẹ̀lé ni Haji Rafiatu Amusa tí a mọ̀ sí ọmọ àgbà mẹ́ta onímọ̀lẹ́ òtítọ́ ní Àbàṣà, òun ni ó tẹ̀lé ká tó máa rí àwọn ẹni tí ó kù. A wá rí sáàjì wa tá a mọ̀ sí sáàjì ẹgbẹ́, òun ni àwọn bàbá wa Afa Hussein sáàjì náà jẹ́ nínú ẹgbẹ́ inú ẹbí ìran Ìjẹ̀ṣà. Bákan náà a tún rí àwọn bàbá wa bàbá Àlàó sáàjì náà wọn náà jẹ́. A wá rí àwọn bàbá wa Tolúlàṣẹ tí àwọn náà jẹ́ ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ ìran Ìjẹ̀ṣà tó ń ṣe ọmọ Ògúntósì bíbí, àwọn náà wọ́n padà júwe ara wọn. A wá rí baálẹ̀ ọkọ̀ ìlú tá a mọ̀ sí Haji Sudi, baálẹ̀ Akọgun Alájàṣẹ, a rí nínú ọmọ ẹgbẹ́. Ká tó wá rí àwọn tí a mọ̀ sí mọ́jọ́bàjẹ́ tí ò báyàn kan jà kò báyàn kan bínú. Kí a tó tẹ̀síwájú ẹ ká gbọ́ ọ̀rọ̀ tí mọ́jọ́bàjẹ́ sọ ní ọjọ́ táwọn pírẹ́sì wá, ẹ ká gbọ́. Orúkọ tèmi a mọ̀ jẹ́ Ọmọládé Mubarak tí ń ṣe ọ̀kan ní ara ọmọ Ìjẹ̀ṣà tí gbogbo èèyàn mọ̀ sí mọ́jọ́bàjẹ́ ìran Ìjẹ̀ṣà. Mọ́jọ́bàjẹ́ ò báyàn kan jà báyàn kan bínú, ó sì kí gbogbo léwu mọ́ta bẹ̀rẹ̀ kí gbogbo àwa tí a wà ní ìkàlẹ̀.
gẹ́gẹ́ bí àwọn amóhùnmáwòrán tí wọ́n wá sí ọ̀dọ̀ wa tí wọ́n gbọ́ báwo la fẹ́ ṣe ọdún wa gbà ọdún yìí ó fẹ́ lárinrin gbogbo àwa tí a jẹ́ ọmọ Ìjẹ̀ṣà ká múra wa ọdún yìí ó fẹ́ lárinrin yóò kó obi tí a ti sọ ọdún ìjọ méje la fẹ́ fi ṣe fún ìjọ kọ̀ọ̀kan méje ìjọ àkọ́kọ́ àwọn ọmọ ìyá wa àwọn ọmọ Ìjẹ̀ṣà náà ni tó ṣe ká ní pé ohun tán bàbá gbé kó léṣà tí wọ́n ń sìn a ṣe àdúrà ní ọjọ́ náà fọ́wọ́n nǹkan yẹn pé kọ́dún yìí kó túbà kó túṣe fún wa. Àmín. tó bá di ọjọ́ màdí yẹn àwọn ọmọ ìyá wa àwọn ọmọ Ìjẹ̀ṣà tẹ́jẹ́ ẹlẹ́sìn kejì a mú ṣọ́ọ̀ṣì kan sẹ́ńtà lẹ́gbẹ̀ẹ́ sẹ́ńtà lámú lálọ́ ṣe àdúrà ń bẹ̀ gbogbo wa. tó bá di ọjọ́ mẹ́kòdì Wednesday yìí wọ́n kọ́kọ́ ṣe ìṣúwé ní àárọ̀ tó bá di àṣálẹ́ wọ́n gbá bọ̀ ní àṣálẹ́ ọjọ́ náà tó bá wá di Thursday ní jeudi àwọn ọmọ ìyá wa tí wọ́n fẹ́ kó lè ṣàtọ́ àwọn ọmọ ìyá wa àwọn ọmọ Ìjẹ̀ṣà náà ni tó ṣe ká ní pé ohun tán bàbá gbé kó lè ṣà tí wọ́n ń sìn a ṣe àdúrà ní ọjọ́ náà fọ́wọ́n nǹkan yẹn pé kọ́dún yìí kó túbà kó túṣe fún wa. Àmín. tó bá di ọjọ́ màdí yẹn àwọn ọmọ ìyá wa àwọn ọmọ Ìjẹ̀ṣà tẹ́jẹ́ ẹlẹ́sìn kejì a mú ṣọ́ọ̀ṣì kan sẹ́ńtà lẹ́gbẹ̀ẹ́ sẹ́ńtà lámú lálọ́ ṣe àdúrà ń bẹ̀ gbogbo wa. tó bá di ọjọ́ mẹ́kòdì Wednesday yìí wọ́n kọ́kọ́ ṣe ìṣúwé ní àárọ̀ tó bá di àṣálẹ́ wọ́n gbá bọ̀ ní àṣálẹ́ ọjọ́ náà tó bá wá di Thursday ní jeudi àwọn ọmọ ìyá wa tí wọ́n fẹ́ kó lè ṣàtọ́mọ́ ṣe eré ìtàgé tí kò bá rẹ̀ wọ́n ní alẹ́ náà wọ́n ṣeré fún wa ní àárọ̀ jeudi ní ìṣẹ́bíyànjẹ́ tó bá di àṣálẹ́ eégún tí a mọ̀ sí eégún Ìjẹ̀ṣà tí a mọ̀ sí àdìmúlà Ìjẹ̀ṣà yóò jáde níbi tá a pè ní siege tí ń ṣe ìtẹ́polú ilé Adégbìdì ló jáde níbi yóò wá kó ríẹríẹ ó di ìṣẹ́bíyànjẹ́ a sì ẹ̀nvité gbogbo àwọn ẹ̀nvité lọ́lẹ̀ tí gbogbo wọn jókòó gbogbo àwọn olóyè rẹ̀ Ìjẹ̀ṣà gbogbo àwọn olóyè ẹbí gbogbo wọn wà ń jókòó tí eégún náà ó fi bá wọn níkàlẹ̀ ló sì súre fún oníkálukú. tó bá wá di ọjọ́ Jímọ̀ tí ń jẹ́ Friday ẹsẹ̀ gbogbo àwọn ọmọ Ìjẹ̀ṣà mùsùlùmí ni kìrìsìtẹ́nì ni àṣẹ gbogbo ohun tí gbogbo tẹ́tí jẹ́ ọmọ Ìjẹ̀ṣà ẹsẹ̀ wọ́n pè ní agbolé ń bí a ṣe àdúrà fún àwọn òkú wa àti àwa náà ní àárọ̀ lẹ́yìn àárọ̀ tàbá lọ Jímọ̀ tàbá dé ohun tó ti bẹ̀rẹ̀ láti aago 3 carnival tí gbogbo wa mọ̀ carnival náà ó fẹ́ lárinrin ẹbí kọ̀ọ̀kan pẹ̀lú àfíìsì ẹ̀ tí wọ́n ń pè ní bánà àwọn Nàìjíríà orúkọ ẹbí kọ̀ọ̀kan ẹ mọ̀ rí àtàwọn ọmọ ẹbí kọ̀ọ̀kan ẹ sì mọ̀ rí àwọn t-shirt táǹtà àpò 2 àbọ̀ àpò 1 àbọ̀ àti fìlà. tó bá di ọjọ́ náà lárinrin ìlú oríṣiríṣi ló fẹ́ gbé jáde ní Benin pápá ọmọ pé àṣà àwọn ọmọ tó ń kó dání àṣà oríṣiríṣi ló wà lọ́dọ̀ wọn àṣà oríṣiríṣi ó jáde níjọ́ náà níjọ́ Calabar náà. tó bá wá di samedi àwọn bàbá wa tí a mọ̀ sí Professor John Ige a ṣe conférence báwọn bàbá wa yìí ló fẹ́ animé conférence náà ẹ gbọ́ ìtàn gbogbo àwọn tó mọ ìtàn lé wọn àwọn ògún tó sì nísì wọ́n mọ ìtàn lé wọn ẹ gbọ́ ìtàn lé wọn. àwọn ògún tó sì jẹ́ àrọ́mọdọ́mọ Ọ̀yábí Arẹ́dọ́gbọ̀n Àfọ̀kẹ́ta tilẹ̀ káàrọ̀ òjìrì tó kúrò ní Ẹrẹ́jà ní Iléṣà ní odò Àgbẹ̀dẹ ọmọ Ògúnlòlù àwọn ọmọ Ògbóni wọn lórí. àwọn ọmọ yẹ àwọn náà wọ́n sọ àwọn ọjà ọmọ gbogbo ẹbí wọ́n sọ tẹ́lẹ̀ wọn ní tamọ̀ sí sátidé yẹn ní kọ̀fìránsì yẹn John Ige ni ó sì sọ gbogbo ẹ̀. àwọn eléré ìtàgé wọ́n tún ṣeré fún wa tó bá di ọjọ́ ọ̀sẹ̀ tí bá ń di ọjọ́ ọ̀sẹ̀ tamọ̀ sí Sunday ọjọ́ náà ni aṣọ yìí tó o bá wọ aṣọ yìí ò ní wọlé o tó o bá ti wọ aṣọ yìí ò ní wọlé aṣọ yìí ni passport tí oníkálukú fẹ́ fi wọlé ọjọ́ náà ọjọ́ ńlá kan ni ẹbí kọ̀ọ̀kan pẹ̀lú filẹ̀ àti gèlè ẹ mọ̀ rí lẹ́rìṣiríṣi débi pé ọjọ́ náà la fẹ́ dékoré gbogbo àwọn olóyè wa lágbé àwọ́ọ̀dì fún wọn
ní ọjọ́ náà mo ká ní pé títí mo fi di nǹkan bí aago mẹ́ta láti fún ìkíní a máa jẹ a mọ̀ mú ẹgbẹ́ náà kò ní jù bẹ́ẹ̀ lọ àti gbogbo yìí tí ẹ wá bá wa níkàlẹ̀. ìmọ̀ ìjẹ̀ṣà tó kún fọ́lá bí wọ́n bá dà ẹ̀jẹ̀ lọ ṣe ìmọ̀ ìjẹ̀ṣà tó kún fọ́gbọ́n bí wọ́n bá dà ẹ̀jẹ̀ lọ ṣe kí ló wúkọ ìmọ̀ àwa ìmọ̀ ìjẹ̀ṣà ni wọ́n ti wá. ìjẹ̀ṣà ni mí tọkàntọkàn ìjẹ̀ṣà ni mí tóbi lẹ́lẹ̀ ìjẹ̀ṣà ni mí àjọ lóore wá. náà àáfíà kan fi sọ fún wa pé pèsìdán wa ó wàjà nínú ọdún yìí àmọ́ tí a bá ní pèsìdán yẹn máa ní igbá kejì yẹn máa ní igbá kẹta mo ò kárí pé igbá kẹta ló sọ̀rọ̀ tẹ́lẹ̀ ní igbá kejì sọ̀rọ̀ ẹni tí ó pa wọlé pèsìdán ta mọ̀ sí ọ̀túnba ẹ bá gbé iníṣẹ́rẹ́ ẹ̀ òun la mọ̀ sí àwọn bàbá wa ta mọ̀ sí Ìgè Musa Elédìkó ọmọ Mọ́yọ̀lé ọmọ Adílẹ́sìn ọmọ Ọ̀yọ̀yọ̀ Mọ́yọ̀mí ohun tó ṣe sí òun. ní báyìí a ó tẹ̀síwájú lórí àwọn olóyè tó kù tí májọba yẹn ń kà fún wa lọ tẹ́lẹ̀. láfikún àwọn bàbá wa tí a mọ̀ sí akọ̀wé ẹgbẹ́ Ògúntósì Ọ̀yábìyí àwọn bàbá wa yìí sèkrétẹ̀ Ògúntósì Ọ̀yábìyí tí wọ́n jẹ́ baálẹ̀ ní Àzàngbémẹ̀ àwọn náà wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà àti àwọn bàbá wa Azan àwọn náà wọn kọ ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú pé kíní yìí kó mọ̀ wò ṣubú wọ́n ṣe gudugudu méje àti olórí ẹbí ní Ògúntósì Ájì Wáídì àwọn náà wọn kọ ohun tó ṣẹlẹ̀ àti àwọn bàbá wa ẹyẹ tá mọ̀ sí Sàká àwọn náà kọ ohun tó ṣẹlẹ̀ tí wọ́n fi ń da pọ̀ mọ́ wa wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti olórí ọ̀dọ́ ìlú Iléṣà tá mọ̀ sí ọmọ ọba Adékúnlé Àjàyí àwọn náà wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. ní àfikún ṣẹmọ pé tí èèyàn bá nẹgbẹ́ èèyàn máa ń ní àwọn èèyàn kan tí wọ́n máa ń tọwọ́ bọ̀wọ̀ nǹkan náà tó máa ń tọwọ́ bàpò tó máa ń jẹ́ kí ẹgbẹ́ máa ṣubú tó máa ń mú ẹgbẹ́ dání. a rí àwọn bàbá wa tí a mọ̀ sí président d'honneur tí a mọ̀ sí Haji Muka Bakari P tí a mọ̀ sí Ìyàndá. bákan náà a rí àwọn ìyá wa Alhaja Fatima Amusa Gaba tí a mọ̀ sí Madame Ndinga àwọn méjì yẹn àwọn ilé yẹn náà ní tọ́ bàpò náà mú ẹgbẹ́ náà dání. bákan náà láfikún ọdún yìí tí a fẹ́ ṣe àwọn bàbá wa tí a mọ̀ sí président d'organisation àwọn bàbá wa Pádónù George àwọn náà ẹ̀rí wọn nínú ẹgbẹ́ yìí. bákan náà a tó ní àwọn èèyàn kan tó ṣe ká ní pé irú kan báyìí orúkọ ògbó ọmọ jáde nínú ẹ̀ àwọn ìyá wa tá a mọ̀ sí Ajábírọ̀gbà wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà orúkọ wọn gbọ́dọ̀ jáde Ajábírọ̀gbà tá a mọ̀ sí orúkọ oyè ẹ̀ máa ń jẹ́ Fóyèkẹ́ náà ní Fóyèkẹ́. bákan náà àwọn ìyá wa Ashanas àwọn náà ṣe gudugudu méje yàyà mẹ́fà Ashanas orúkọ wọn àmọ́ Ashanas ẹ bá ti kì wọ́n ní Ashanas gbogbo ẹ̀ náà ni ó mọ̀ wọ́n tán jẹ́ ọmọ Àkànní Agbó tán jẹ́ ọmọ Ìjẹ̀ṣà bíbí àwọn náà pàpà wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. náà ṣáájú àwọn bàbá wa president chairman wa tí a jọ bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí ó já wa kalẹ̀ nígbà tí àti adé àrìn kan ọlọ́run ó jẹ́ ọlọ́run pé Haji Haruna Bakari Àkànní kọ́lọ́run kó dẹlẹ̀ fún kó ṣe kó sinmi fún. bákan náà àwọn bàbá wa bàbá àdínì ìlú Àjàṣẹ́ Haji Musa Ali Saumi àwọn náà pàpà wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà sínú ìran Ìjẹ̀ṣà yìí wọ́n já wa jùlẹ̀ wọ́n tọ́lọ́run ọba wọn lọ. bákan náà àwọn bàbá wa bàbá àdínì ìlú Àjàrà tí a mọ̀ sí Haji Karimu bàbá yàtọ̀ àwọn náà wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà àwọn náà òkú ọ̀nà ọlọ́run pè wọ́n sọ́dọ̀. bákan náà àfa àgbà ní tilé toko ìlú Àjàṣẹ́ kéǹgbé ọ̀rọ̀ ayélabẹ́gàn aníyìkáyé àwọn náà wọ́n já wa kulẹ̀ wọ́n já àjúlẹ̀ wọ́n tọ́lọ́wọ́n bá wọn lọ. Hamidu Gbàyílọ́lá
àfa àgbàlú àjàṣẹ́ àwọn náà wọ́n tọ́lọ́run ọba wọn lọ. Ajá amọ́nà tí a mọ̀ sí ìyá fífi àwọn náà wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà àwọn náà wọ́n tọ́lọ́run ọba wọn lọ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àfa ansim ni àfa fàwáàzì ni ìyá ibù ni ṣáàkì ìbàdàn ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n fi wálẹ̀ wọ́n lọ. Ọlọ́run kó dẹlẹ̀ fún wọn kó ṣe kú sinmi fún wọn kó ṣe wọ́n lẹ́wù tó pè lọ́kẹ́ kó má ṣe wọ́n lẹ́wù tó pè lọ́jẹ̀ níyà. bákan náà láláì mọ́ gbàgbé àwọn bàbá wa tó ṣe ká ní pé a lè ṣe nǹkan kan lẹ̀ yìí ká mọ̀ dọ́dọ̀ wọn ká mọ̀ gbọ́ táwọn bá gbọ́ kí náà ò lè ṣe é ṣe. àwọn bàbá wa tá a mọ̀ sí Karim Da Silva tó ń ṣe àgbà fún wa ní Àjàṣẹ́ àwọn náà aṣáájú wa aṣáájú kan bí ọba abì kan aṣáájú ìlú Àjàṣẹ́ àwọn náà wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. àwọn náà tún jẹ́ ọmọ bíbí ọmọ Ìjẹ̀ṣà òṣèré alálẹ̀ òbí ọmọlẹ́ni àtẹ̀ká ọmọlẹ́ni ẹwẹ́lẹ́. ǹjẹ́ ní báyìí ṣíẹ̀jì tí a máa ń ṣe rèníọ̀ òun ni ilé bàbá wa ní Ìtẹ́polú tá a mọ̀ sí Adégbìdì ibẹ̀ ni ṣíẹ̀jì ọmọ pé bẹ̀ ní ilé elégún Ìtẹ́polú ibẹ̀ náà ni a máa ń sábà ṣe rèníọ̀. ọ́fíìsì wa ní ti Ìjẹ̀ṣà òun náà ni. babaláwo tó wá dífá fún wa nípa ọdún tá a fẹ́ ṣe yìí òun ni ẹ̀rí ní kalẹ̀ yìí tí ó ń palẹ̀ mọ́ lẹ́yìn ẹ̀ ni a lọ sọ́dọ̀ bàbá Da Silva. ká wá lọ sọ́dọ̀ bàbá wa Da Silva ká lọ gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ ńbẹ̀ bí bàbá wa ṣe sọ pé àwọn jẹ́ ọmọ Ìjẹ̀ṣà ẹ jẹ́ ká lọ gbọ́ yìí ní ọ̀dọ̀ Da Silva. bàbá ní ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú politics ká má yẹ kí politics da àárín wa rú. nígbà tẹ́ ń bá ọ̀rọ̀ agboolé ní wípé kò sí ẹni tí ò ní ẹ̀jẹ̀ Ìjẹ̀ṣà lára tí ẹ̀sìn wáyé ọba tí ń lọ ilé àìrí oníkàlùkù máa ń mú ọ̀rọ̀ tí ẹ̀kọ́ sọ ni ìgbà táwọn fọ̀ ọ̀rọ̀ ní sílẹ̀ ẹ̀ náà mú níbi ìbéèrè lọ́kọ̀ọ́ ni ọ̀nà òun ní Ìjẹ̀ṣà náà ló gbà tó jẹ́ kí gbogbo alábàámọ̀ láì ní ìgbà ẹ̀rọ. bẹ́ẹ̀ni. ìyá bàbá Ìjẹ̀ṣà ni. bàbá jẹ́ kí a mọ̀ pé ìyá tó bí bàbá tàwọn Ìjẹ̀ṣà ni 100% 100%. èyí fi hàn pé ìran Ìjẹ̀ṣà pọ̀ rẹpẹtẹ ní ilẹ̀ olómìnira Benin. tí a bá wo dáadáa president Patrice Talon tó wà lórí oyè ẹ̀jẹ̀ Ìjẹ̀ṣà wà lára tòun náà ìyá tàwọn náà Ìjẹ̀ṣà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjẹ̀ṣà tó wà nílẹ̀ olómìnira Benin ìṣẹ̀lẹ̀ máa rí wípé apọ̀ débi wípé tá a bá ṣara wa tán ká mú dúró báyìí ná ká tẹ̀síwájú nígbà míì ẹ ṣé o. kí gbogbo wa ká like ká subscribe kí a lè bá máa rí ohun tó bá ń lọ nínú ọdún ìran Ìjẹ̀ṣà.